ìyá wa Aisha Ànábì wa Muhammad sallam wọ́n bùn ní Aisha ni ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ Abubakar ló fẹ́ kí ọmọ òun kó jẹ́yàwó fún Ànábì Muhammad. Ọmọ tó wá rí pé ó gbárí ọmọ yẹn ó wúlò especially pẹ̀lú èjì tánàbí wa títí ń dàgbà lọ ọmọ tó lè há àwọn ẹ̀kọ́ kan tó yẹ pé òun nìkan tó bá lè jẹ́yàwó ló lè mọ̀ ẹ́ tí ì bá ṣèyàwó kò lè mọ̀ kò lè sọ ó lè sọ nípa báwo ni Ànábì ṣe máa ń rí àwọn ìyàwó ẹ̀ bí ṣe máa ń ṣe nù lé generally ò lè sọ ẹ̀ tó bá jẹ́ Ànábì nídìí ẹnìkan tí ó gbárí dáadáa tí ó lè há nígbà tí ìsàyè ìgbà tí printing press wà tó lè máa kọ nǹkan tó lè máa kíìpù ẹ̀ tá máa fọn ká but àwọn èèyàn ni wọ́n ń kíìpù nǹkan nígbà yẹn so ìyá wa Aisha ó ní agbárí láti jọ́ tó lọ́wọ́ bá ti dà kí wọ́n ti bì so nínú ikima ni wípé arábìnrin yìí òun làwọn àfáà sọ pé lawla Aisha làdọ́ha sólùsùdì tí ìbá ṣe Aisha tó há nǹkan tó pọ̀ nù àdìsí Ànábì nínú ẹ̀kọ́ ẹ̀sìn nítorí pé ó jẹ́yàwó fún Ànábì àti kékeré dẹ̀ nígbà tí ó ti fi ọpọlọ há nǹkan mi 1/3 Islam làbà gbàgbé àbájí tó mọ̀ tí ìbá ṣe Aisha pé ó jẹ́yàwó Ànábì òun ló há nǹkan tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn especially nípa àwọn obìnrin ọ̀dọ̀ Aisha rẹ̀ ti kọ́ ń tọ́kọ̀ jù ń bẹ́ kí ló dé torí pé ó kéré kí ló fẹ́ fi inú rò bí ará yòókù kì í ṣàgbàlagbà. Aisha tá à ń wí yìí lóòótọ́ ni àfa àwa ọ̀gá wa Abubakar radiyallahu anhu ó mú Aisha at age of 6 pé wà Ànábì mo sọ di ìyàwó rẹ̀ but kí ló dé tànàbí kò wọlé tọ̀ kí ló dé tí ò wọlé tọ̀ tó fi di ọmọ ọdún 9 ọmọ ọdún 9 Ànábì tó wọlé tọ̀ nítorí pé nílẹ̀ Lárúbáwá lérí àwọn bẹ̀rù àwọn ọmọ wọn ètí tó gbó àyàfi láàrin ọdún 9 àtọdún 9 ni ọmọ ti tó gbó tí ó ti di ọlọ́mọge kò dàbí ọ̀dọ̀ tí a ọlọ́mọge nílẹ̀ Yorùbá nìsín bí ọba tí ìmọ̀ tó bí ìtàbà tí ìmọ̀ ró bí 18 ẹ̀dígẹ́ nìsín 18 a nífẹ̀ẹ́ pè lọ́lọ́mọge so ọdún táwa máa ń fẹ́yàwó nílẹ̀ Yorùbá ó jìnnà ọpẹ́ ọdún táwùsá máa ń fẹ́ ní tìǹbẹ̀lẹ́ ti wá ń bì ó lè máa fi ọmọ ọdún 12 káwá sọ pé a fẹ́ sọ sáyẹ́ǹsì gangan a fẹ́ sọ̀rọ̀ nípa ìmọ̀ ayé lọ sí wẹ́bsáìtì tí wọ́n pè ní Kids Earth Ask Kids Earth www.askidsearth.ca tàbí kọ́ lọ sáàsì fún ọdún wo lobìnrin ti tó ní ìmọ̀ ayé ni o torí ìlú kọ̀ọ̀kan yàtọ̀ sára wọn àmọ́ ọdún mélòó ni obìnrin ló ti tó ọlọ́mọge tí ó tó fẹ́ wàá rí wípé ní kọ́ńtírì mi 8 years ni kọ́ńtírì mi 9 years 8 years ló ti bẹ̀rẹ̀ níbi tọ́pọ̀ jù bẹ́ẹ̀ náà ní 9 years kápẹ́ ìmọ̀ science ni ìmọ̀ science sọ wípé láti 8 9 10 àwọn ìlú tó bá jẹ́ pé ó bá gbóná bí ìlú yẹn bá ṣe gbóná tó jẹ́ desert tó láti bí 8 9 làwọn ọmọ wọn ó ti tó máa tó fẹ́ wọn ó ti di ọlọ́mọge àwọn ìlú tó bá jẹ́ pé wọ́n bá wá tutù bí irú ọ̀dọ̀ tàwa ń bì àwọn láti bí 14 15 17 kódà àwọn ìlú kan bẹ 21 years lọ́mú tó yọrùn tí ó tó fẹ́ 21 ìtawáwù wa béèrè torí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ kódà ẹ̀yin tẹ́ pé ayé láàfáà gan tẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ tẹ́ fẹ́ máa borí àwọn èèyàn jẹ́ ẹ̀ ń bẹ láàrin ìran mẹ́ta gẹ́gẹ́ bí ìmọ̀ ìjìnlẹ̀ ẹni tó bá ti jó lórí tó gbá wájú báyìí àwọn tí wọ́n máa ń sì gbọ́yé ìran kan nù mẹ́ta ni rísì kan nù mẹ́ta ni àwọn kan máa ń sì olórí gbọ́yé nítorí wípé wọn à ní brain tó lè gbé ipò tó wà wọn ẹni tó bá ti jó lórí tó kó èèyàn tó pọ̀ tó jẹ́ ọ̀jọ̀gbọ́n èrò tó pọ̀ wà lẹ́yìn ẹ̀ ìyẹn sábà gbọ́ wọn yé nítorí reason mẹ́ta reason aláwọ̀kọ́ ó lè jẹ́ pé brain yẹn ni ò gbé torí brain àwọn tó máa ń jó lórí máa ń high ẹlòmíì ò ní làákàyè ni ẹlòmíì wà kìí ṣe làákàyè
kọ̀ọ̀mọ̀ ni tí wọn ò bá ṣàlàyé fún kò ní ṣe kíni kò ní mọ̀ ẹlòmíì sì ń bẹ tọjọ pé ọ̀tẹ̀ ni kò fẹ́ mọ̀ gan ẹ̀yin tẹ́ fẹ́ mọ̀ sọ̀sọ́kúsọ nípa AISHA kódà nínú ẹ̀yin alálàáfà gan ìsàyẹ̀dà kí láàká èèyàn ọmọ gbé tàbí kọjá àfà tó pé kọ́ mọ̀ lórí àwọn àfà kan bẹ wọn ládìsí Buhari tó sọ wípé AISHA afẹ́ lọ́mọ ọdún 6 wọ́n sì wọlé tọ̀ lọ́mọ ọdún 9 wọ́n ládìsí dáadáa ni àdìsí ọ̀là láàfíà ni wọ àfà tó sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó rí ọgbà aláàfà olódo ni ọ́ Olodo Rabata gbogbo yín kò yẹ máa sọ̀rọ̀ síta ilé kí ló yẹ kẹ́ wà kẹ́ lọ máa kí tàbí kẹ́ tó sọ̀rọ̀ yẹ kẹ́ máa bi àwọn àfáà léèrè wípé ẹ̀dá kò mọ̀ fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan báyìí kí lẹ fẹ́ fi hàn mí kódà àwọn tó ń wí wòròwòrò lẹ Yorùbá yìí mo máa tẹ́ ẹ̀ka àwọn nǹkan tí àwọn mustachir kó kódà èmi náà ni tó bá fẹ́ kí n ṣẹ̀ǹdì ẹ̀ sí ọ àwọn tó ń kọ̀ dẹ́mu pé ara nǹkan tẹ́ mọ̀ pé àdìsí Buhari kọ̀kọ̀rẹ́ẹ̀tì nù àwọn a máa sọ pé àdìsí Buhari ọ̀nà láàfíà jù lẹ́yìn Kùránì bẹ́ẹ̀ ni wọ́n láàfíà jù bóòdù wọ́n ti fẹ́ mọ̀ jókòó kàbí kéwú mélòó lókè bẹ́ẹ̀ náà nìkan pé àwọn súnà ní àwọn Kasongo súnà ẹgbẹ́ ẹ̀sìn inú wọn bí pé àdìsí dáadáa ní Buhari nítorí pé kí ni o nítorí ọ̀rọ̀ AISHA ìwọ ọmọ yìí pé ẹyẹ ìyẹn wa tẹ́ ń gbọ́ gbogbo àwọn tẹ́lẹ̀ ti ń sọ̀rọ̀ lórí ìtàwọn ìsáàfà wọn ìsáàfà wa lámọ̀ wípé wọn ìsáàfà àwọn kan sì mọ̀ pa àwọn páwọn ìsáàfà bọ́ọ̀ bá já àfà ó lè kọ̀ndẹ́mù Buhari nítorí pé ẹ̀kọ́ tí ẹ̀ máa ń kọ́ bí kẹ́ máa kọ́ àwọn orin jàhílíyà ádàbù kìíní orin àwọn gbàǹkankan language lẹ̀ ń kọ́ language lẹ̀ rí tíra rẹ̀ ká ẹ̀ rí tí a ṣẹ̀rí àkà ẹ̀ rí tí a al-halal wal-haramu kà ẹ̀ dìpù níbi usulul fiqh ẹ̀ dìpù níbi tafsir nǹkan tó bá jẹ́ mọ́ ash-sharia al-islamiyya al-fiqh al-islami ẹ̀ dìpù bẹ́ẹ̀ ibi tẹ́ ti dìpù ní pé ẹ̀kà dìpù níbi tẹ́ ti ẹ̀ẹ́dẹ̀ dìpù gan náà lè dè ẹ jẹ́ kí n dọ̀rọ̀ kan fún yín dìpù bí èdè náà àwa náà dìpù bí èdè àwa sì jọmọ lé kí o sẹ̀ríà àwa tó wá jọmọ kí o fáwọn àfọwọ́ sẹ̀ríà àtúnwà làgbó sẹ̀ríà àgbó fíkìú ọmọ ń yà wá ìbá béèrè ni gbogbo yín tó yẹ pé tí wọ́n bá ti fẹ́ máa kọrin lárúbáwá àwọn fẹ́ máa ṣèdè lásán lẹ́yìn máa sọ̀rọ̀ tí wọ́n ti fẹ́ máa sọ̀rọ̀ nípa sẹ̀ríà Islam ó yẹ kẹ́ bèrè kẹ́ tó sọ̀rọ̀ tàbí kẹ́ dá lé ẹnu yín kẹ́ má wulẹ̀ sọ̀rọ̀ torí àwọn aláìmọ̀ kan ẹ̀ ń dáhùn láàmú ẹ̀yẹ yẹn wa wọ́n ń dá ẹ̀ láàmú pẹ̀lú àìmọ̀ kan wọn ọ̀dọ̀ àlàyé rẹ̀ masala AISHA 3 ni léètọ́ pé àwọn tó ponú wọn ní problem pẹ̀lú mẹ́tẹ̀ẹ̀ta kí ni masala aláwọ̀kọ́ masala aláwọ̀kọ́ ni wọ́n ṣàlàyé yẹn wípé ọmọbìnrin at age of 9 ó ti tó fẹ́ níbòmí ó lè má ti tó fẹ́ lọ́dọ̀ tí yín ṣé ọmọ tí ń lọ ilé ọkọ nílẹ̀ Haúsá ọdún wọn máa tó ti ọ̀dọ̀ wa ń bè ó sì tó lọ lóko lọ́dọ̀ tí ibi tí a bá fẹ́ sọ láwọn òkùnrin yín ẹ máa bẹ́ ni sàwọn èsè èèyàn àbí wọn ò ní ètò ìgbésí ayé tí wọn ń gbélé ayé tẹ́ ẹ bá rí ọmọ Haúsá tí ń lọ sílé ọkọ tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá béèrè ọdún rẹ̀ yóò jọ yín lójú ṣùgbọ́n tẹ́ ẹ bá rí ní súrà rẹ̀ ẹni ó ti tó lọ ilé ọkọ lóòótọ́ lábáwá jù bá ń lọ tí lábá ó yàtọ̀ jù bá ń lọ ẹ̀sẹ̀ sẹ́lẹ̀ àwọn ará Mẹ́kà ẹ̀sẹ̀ àwọn kùrẹ́sì ẹ̀gẹ́sẹ̀ kùrẹ́sì 8-9 ó ti tó lọ ilé ọkọ mọ́sálà alákọ̀ọ́ nìyẹn pé ká pé ó fẹ́ sọ nípa orúfù àbọ̀ fẹ́ sọ nípa normal thing ní ètò ayé kì í ṣe bákan náà gbogbo ayé ṣe rí ìwọ jókòó ka okó ń bì ó ríwèé ká tó bẹ́ẹ̀ ó tún wádìí ọkàn bẹ́ ìwọ tó yẹ kó máa tọkéwú ìwọ tó yẹ kó máa bi àwọn àfáà léèrè ọwọ́ sọ ààrẹ dà àfáà lórí íńtánẹ́ẹ̀tì bóun ló ṣe ní ṣe mistake ìwọ náà fẹ́ ń wá ọ̀rọ̀ àwọn iná làwọn àfáà kan ti sọ̀hún àwọn àfáà wo ṣé kò sí wèrè tí ń sọ̀sọ̀kúsọ nínú Christianity kò sí wèrè tí ń sọ̀sọ̀kúsọ nínú ẹ̀yìn ẹlẹ́bọ kò sí ìran wèrè lórí íńtánẹ́ẹ̀tì tọ́lọ rẹ̀ ebi wọ́n tó ọ̀fẹ́ ya wèrè lóòrìn láyìn tí ò sí kí ni o tí máa ń bá ọ sọ̀rọ̀ ọgbọ́n tí máa ń sọ̀rọ̀ làákàyè ẹ̀jẹ̀ tó padà sí mọ́sálà mẹ́tẹ̀ẹ̀ta mọ́sálà aláwọ̀kọ́ ni pé ká pé nípa afẹ́ sọ̀rọ̀ lásán ni ọmọ ọdún 9 ó ti tó fẹ́ lù mí ìmí tọ́ọ̀bà sì ti tó ọmọ ọdún 21 kò ti tó fẹ́ gẹ́gẹ́ bí ìmọ̀ ìjìnlẹ̀ ṣe fi lélẹ̀ àti bó ṣe wà lórí ayé lónìí ìmọ̀ ìjìnlẹ̀ sọ pé bí ìlú kọ̀ọ̀kan bá ṣe gbóná sí àti bó ṣe tutù sí àwọn ìlú kan tutù débi yí pé ọmọ wọn máa rán tí wàá ti wọ 21 ní sọpọ́ lọ́mọ gèlè yìí ó ti ní sìn
àwọn kan sì ń bẹ tó pé bó ṣe gbóná mọ́ tí ó ti bẹ̀rẹ̀ láti bíi 12 ìlú mi sì wà tó pé láti 8 ni èyí tó fẹ́ kéré jù iná 7 tẹ́ bá ti rí bá ẹrù bí òtútọ́ ọmọ 18 years ni kò dẹ̀ jù báyìí náà lọ ẹgẹ́ nìsín so ìlú kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni so kọ́ ọ máa yọnu sí ọ̀rọ̀ láì mọ̀ díẹ̀ ká sọ̀rọ̀ à ń pẹ́.